Africa Content TV. Inú ìjọ tí inú mi bàjẹ́ jù láyé òun ni òní yìí. Àmọ́ kí ìmọ̀ dùn yàn kéèyàn jẹ́ èèyàn rí káde máa táàgì léèyàn burúkú. Mi ní fàyè lọ́wọ́ lọ́wọ́ ṣùgbọ́n ẹ lọ tún ra yín ṣe o nǹkan tẹ́ ẹ ṣe yẹn ó dùn mí o. Ń bọ̀. Nàìjíríà náà ni. Ń bọ̀. Èmi sọ̀rọ̀ kí èmi ò kí ń sọ̀rọ̀ kí n wá máa èmi ò kí ń lọ́rọ́ báyìí mo máa ń lọ direct ibi ọ̀rọ̀ ni. Allah akbar o sana ló send photo to me. Assalamu alaikum baba ẹ kú ojúmọ́ sà bẹ́ẹ̀ ni àwọn àlejò wà lọ́dọ̀ mi ẹ ṣe sà. Ń bọ̀ o sàlẹ̀ ń gbọ́ wọn ẹ̀ mi ò sí nínú fíktìmù pé ẹ̀bẹ́ ni àwọn tó lọ gé kíní kan mi ò àti yóò dáa ni àti yóò tiẹ̀ ní dáa ni àti ó dúdú ni àti ó funfun ni mi ì mọ kankan pa rẹ̀ mi ì mọ kankan pa tábà yìí sọ yìí mi ì tiẹ̀ ní kankan pa rẹ̀ ebi tí mi sí Nàìjíríà sani wọ́n ní igi dá lóye kó para lé àjàkí dẹ̀ jìn kó pèrò ọ̀nà ẹgbẹ́ mi o igi tí ń dálókò báyìí tí ń para lé o Assalamu alaikum ó sà. ẹ káàárọ̀ ọ̀tá yẹ́ sà wa. ṣé dáa lè wà. ṣé dáadáa lè dé. mi tí dé mu wà London. káìkáìká ọlọ́wà sọ yín dé. àfa kan ló ṣe fídíò ló wá ń sọ̀rọ̀ mi ni wọ́n sọ pé àbá yẹn wọ́n sọ pé kí n sọ̀rọ̀ mi o kí n mọ̀ dá sí gínìkan o pé bóyá wọ́n ní kí ẹ má wá síbẹ̀ yẹn mọ́ nǹkan kan pé bóyá èmi náà wà ń bẹ ẹ gbọ́. ó ní kíni. pé bóyá yìí tí ẹ mọ tó fẹ́ mú mi tó fẹ́ bíríngì gan pé ọ̀rọ̀ pé wọ́n ní kí ẹ má wá sí Kwara mọ́ wọ́n ń kìlọ̀ fún mi bí kémi mú ní kí ẹ má wá. njọ́ ní tèmi àti yín sọ̀rọ̀ kí ẹlẹ́sẹ̀ ẹni tí yẹ bá padà wá kò ní ẹ̀jẹ̀ kọ́ọ̀tì. ó sà. Hello baba. níjọ́ ní tèmi àti yín sọ̀rọ̀ tẹ́lẹ̀ wà nílọrin. bẹ́ẹ̀ni. ẹni tẹ́ bá ti padà wá ẹlẹ́sẹ̀ kí ni. mo ní màá dé àdọ̀ yìí pé màá dọ́dọ̀ yìí. èmi àti àjọ sọ̀rọ̀ ṣé ìsọkẹ́nu mi dùn sí wọ́tẹ́ wá. nínú yín dùn sẹ́ni yẹn sọ pé ní ká mọ̀ wà ní sọ́wọ́n àtàkì. mi ò tẹ́ ẹ mọ tí ń sọ gan kò tí ẹ yé mi ó dẹ̀ fọkàn mi sí ó dẹ̀ gbé mi sáyé. ó ya wèrè ní mọ́dàgbọ́n ọkọ̀ tó ń sẹ́ ké gbogbo ẹ̀wọ̀n tí wọ́n sì lè àwọn àfáà lọ nínú ní kíkú ọmọ wa ìrèké mọ́lá àfáà wo ló sọ bẹ́ẹ̀ pé mọ́ wa ẹ padà ń dà sọ́run jèrè. àwọn àfáà yín náà ni wọ́n bọ́ta pé àwọn àfáà lọ nínú ẹ̀ nígbò ọmọ wa àwọn ní kíní kan. níbo àfáà lọ ni wo ló ní kí mọ́ wọn bọ́ lè jẹ́rẹ́ àfáà lọ́ọ̀yà lẹni tó jáde ó lóun ní US máa mà kíló pé rẹ̀ mo rí pé ti sẹ́yìn nìkan sẹ́yìn fídíò kan tẹ́tí àtàkẹ́ ẹ mo ní ẹ tẹ máa wo fídíò tẹ sọ pé mo ṣe yẹn mi ò tiẹ̀ tí lọ́kọ̀tù ara tẹ́mi ti sọ níjọ́ tẹ tèmi hùn ni mo ti sọ̀rọ̀ yẹn gbà nǹkan lọ́rùn ṣe fún wa yìí pé oore ni o pé ẹ̀yin èèyàn ẹ má mi sọ ti sísọ nígbò o pé mo kì í ṣe èèyàn burúkú o mo tún ṣàlàyé fún gbáyé mi ò tiẹ̀ tí ọ̀rọ̀ kọ́ọ̀tù gan ò tẹ̀ tí délẹ́jọ́ yẹn níjọ́ tẹ wá gẹ́gẹ́ ọjọ́ kejì wọn ni mo ṣe láìfù yẹn ni mo sọ yẹn. gbogbo àwọn Kwara yẹn wọ́n ti jáde gan tó ń bínú gan pé bòdò gbogbo àwọn báyẹn gan bínú gan ni o. nígbà tó lè sọ pé ẹnìyẹn wọn fẹ́ sàwọn lóore ẹ wá ní kọ́ mọ̀ wá mọ́. so ló ti dé ló ti ń kó gbogbo àwọn security gbogbo nílùú fáwọn tọ́kàn àwọn ẹ̀ ti ń balẹ̀. àfáà yìí ni mo wá. àwọn yàrá kẹsẹ̀ ti kó àwọn jáde. ebi o mọ ó dà kí n mọ mu kan àfáà yẹn ń dakọ̀ mi but nǹkan tó ṣe fún mi yìí ó bà mí inú jẹ́ gan o ó bà mí inú jẹ́ gidigidi gan ni o kí lẹ́yìn sá ó là kí lára àwọn àfa ọ̀nà ọ̀dọ̀ wa ń gbómìnà yẹn náà ni ojú wọn ń jọ ẹni tí mo mọ̀. màá sẹ́ni sáwọn yẹn tó wà ń gbómìnà pé kí wọ́n bá sọ̀rọ̀ náà gbóngbó lẹ́ti sọ bẹ́ẹ̀. ẹbí mo dárúkọ yín mo ní àfa làbíbù ká ni wọ́n bẹ́ ń lé ni mo dárúkọ yín ní abọ́dẹ náà. má tẹ̀lé yín. mo lè fún wa ní full support wọ́n tẹ bá wà ní mọ́lẹ̀ bá tẹ̀lé wa ni. sẹ́ndẹ̀ kí n sẹ́ndẹ̀ sáwọn yẹn wọn ní gbómìnà pé kí wọ́n bá sọ̀rọ̀. tani wàá rí pé wọ́n ń pààyàn bì kan tínú rẹ̀ wàá dùn pé kí nǹkan yẹn máa lọ bẹ́ẹ̀. tí èdè tó ń pa fámílì yẹn tó tún wá jẹ́ stéètì yín ẹ sẹ́ndẹ̀ sí mi màá sẹ́ndẹ̀ sí wọn sí yọkọ̀ rẹ̀ dà rẹ̀ sí. ẹ lọ stop ẹ o. màá sẹ́ndẹ̀ sí pírẹsidẹ̀ntì wọn ní gómìnà yẹn sí. màá sẹ́ndẹ̀ sí bàbá yẹn pé ó wọ̀ náà fáyẹn náà àfa làbíbù tó sọ̀pọ̀tì wa. tani wàá tẹ̀ ẹ̀rí pé wọ́n pààyàn bì kan wọ́n pọkọ wọ́n pàyàwó wọ́n pẹ̀gbọ́n wọ́n pàbúrò kí èèyàn mọ̀ wá ní ẹ̀mí àánú lórí. àwọn ará nìkan tó dìde tó lóun fẹ́ gbìjà àwọn ọmọ tako ẹ̀kọ́ pọ́sibúlà ẹ sẹ́ni fídíò àfáàyàn sí mi gómìnà yẹn máa sẹ́ni sáwọn ará wọn gómìnà yẹn sí máa sẹ́ni sáwọn kábíyèsí gómìnà yẹn sí
pé kàn pè sákèsì. kí ni ẹ bá mi nú yẹ because mo ga why abayi dẹ́n darúkọ mi in public sẹ́ni ní ẹ̀kí ó yẹ kí mi náà attack padà ni but mi ò ní attack mi ò ní attack. ẹ jẹ́ kí n sẹ́ndẹ̀ sáwọn bàbá wọn bẹ̀ kàn pè sákèsì. ìdí sẹ́wọ̀n pé èèyàn wọn ló kú èèyàn wa ló kú ẹni tó yẹn rẹ bá dẹ̀ kú ẹ lé ẹ. ara ń ta wọn ni ara ọmọ ta ni. kódà ẹ sẹ́ndẹ̀ sí mi èmi máa sẹ́ndẹ̀ sáwọn bàbá wọn ní gómìnà yẹn sí pé kàn pè máàmù yẹn sákèsì. ó dá o sá ẹ ṣe. ẹ má bínú bàbá fọlọ Ọlọ́run sọ yìí dé ẹ má bínú fọlọ bẹ̀rẹ̀ bàbá. àmín. kí ló dé táwọn yẹn máa ń ṣe báyìí náà èmi ò ń sọ̀rọ̀ bùnkẹ́lẹ́ mi tẹ́ mọ̀ kí wọ́n tẹ̀ tẹ̀kẹ́ mi láàárọ̀ yìí gan òun ni mo rí mísìkọ́lù wọn yìí mi ì mọ̀ kó tà tẹ̀kẹ́ mi láàárọ̀ yìí gan àwọn yẹn máa ń ṣe báyìí ẹ̀wọ̀ yẹn kí n kó lórí kínní because ẹ ní wádìí ọ̀rọ̀ ẹ mọ̀ lọ sọ àwọn tó sọ̀rọ̀ gan pé àwọn ò fẹ́ kán wá gan nísìnyí ẹ̀yìn báyìí tí wọ́n ní àdèjọ sọ ní tùbínùbí kí lẹ rò nǹkan báyìí láro no wọn bá yẹn wá o kankan because ọ̀pọ̀lọpọ̀ yẹn ń rò àwọn èèyàn kan wà tán ké àwọn nínú àníyàn tí wọ́n ní pé àwọn oníṣẹ̀ṣe wọ́n ń dọ́gbọ́n rúkútù àwọn ọmọ ogun tó fi bá ìsìlámù jà ní táwọn kan gbà nìyẹn torí pé ìṣesí àwọn ọmọ oníṣẹ̀ṣe yẹn náà ó túmọ̀ rú nǹkan bẹ́ẹ̀ ó dùn mí tí síbi lọ ìṣesí àwọn ọmọ oníṣẹ̀ṣe yẹn ó túmọ̀ rú nǹkan bẹ́ẹ̀ wọ́n believe pé wọ́n ń kó ọmọ ogun jọ láti fi fèsì lọ́rin and agenda àti Sunday Igboho kò jọmọ́ gbogbo eléyìí hùn wàláì kò jọmọ́ gbogbo eléyìí hùn mi fẹ́ mọ́ sọ gbogbo eléyìí ń ta tó bá dínú lé àwọn èèyàn tó bá wà níbi ọ̀rọ̀ ìtẹ́ ìbá dé Nàìjíríà àjọmọ́ ìyín sọ ìmáyẹ̀ láti wọn agenda àti Sunday Igboho kò jọmọ́ gbogbo eléyìí hùn o kò yẹ kí n sọ nǹkan yìí ń ta gan but nítorí pé inú mi ń bàjẹ́ fún nǹkan tá máa yìí ṣe kọ́sí mi ò rí bí àtáàkì àfáàyè torí mi fẹ́ àtáàkì wọn èmi náà ń sọ̀rọ̀ báyìí ó yẹ kí n àtáàkì padà ni torí pé ẹni tó bá lẹ́ jìyàn pẹ̀lú nǹkan tí yóò ṣe ó yẹ kí n àtáàkì padà kí n fóònù lásọ ya but mi ní síbẹ̀ fún yín síbẹ̀ ẹni tẹ́ ń sọ̀rọ̀ rẹ̀ gangan ni mo pè yí èmi ò ń ṣe ọ̀rọ̀ àbòsí èmi ò ń ṣàbòsí I'm a straight man tí má dẹ̀ ń ṣe gangan lọ́wọ́ even tí nǹkan bá ráìtì tẹ́ni bá rẹ̀ pè mí kí nǹkan bá ráìtì máa tẹ́ni òtútù ìmọ̀ kí kò ráìtì ni mo lágbára àti jáde pé ìmọ̀ kí kò ráìtì ni ẹ má bínú ìyín sọ àwọn ọ̀rọ̀ kan ti wà lẹ̀ before tó ti wà lẹ̀ ṣáájú òní tó rọ̀ mọ́ ṣe Sunday Igboho mọ́ lọ́rin a dẹ̀ ti yanjú ẹ̀ lábẹ́lẹ̀ bí kò rí báwọn báyìí ló ṣe rí 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 gbogbo àwọn ọ̀dẹ̀ lè gbọ́rọ̀ yé bákan náà àwọn kan ní ó fi yá wọn míì kò dẹ̀ rí báwọn o èèyàn báyìí ni ṣe Sunday Igboho èèyàn báyìí ni Sunday Igboho wọn rí báyìí o bọ́ ṣe rí ni o adẹ̀ sọ fún wọn ṣe Sunday Igboho wà láti wá bẹ́sìn kankan jà ẹnì kankan wọlé lè tọ́nù Sunday Igboho sírú ìlànà bẹ́ẹ̀ kò wá bá ẹnì kankan jà nú ẹ̀sìn ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ mùsùlùmí fara kó kírísítẹ́nì fara kó ẹni tí ó ṣe mùsùlùmí tí ó ṣe kírísítẹ́nì fara kó ní táwọn wá fún nìyẹn àwọn ẹni wọ́n wá sàlàyé ara wọn fún àwọn èèyàn tí wọ́n ń pè wọ́n lẹ́jọ́ pé àbí tán pè wọ́n lákèsí pé mi ń ṣe mi wá jẹ́jẹ́ sí o torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ́ ń ṣẹ̀ṣe ìrun ìjà ni wọ́n ń pè tọ́ Ọlọ́run má jẹ́ kí ìrun tẹ́ pè Ọlọ́run má jẹ́ kí ìkámọ̀ rẹ̀ ó dé tí Ọlọ́run bá ní kí wọ́n ṣe kámọ̀ ìrun tẹ́ ń pè tọ́ gbogbo wa náà lájọ ní sùn torí ẹlọ́wọ́ nǹkan táwọn múlẹ̀ ṣe ń ṣe kò dẹ̀ sẹ́ni tí ó fẹ́ gbàgbọ́ nínú ẹ̀mí ara ẹ̀ pé àwọn bíbù yìí kì í ṣe kí wọ́n fẹ́ máa dọ́gbọ́n máa kọ́ àwọn ọmọ ogun tó fi bá Islam jọ kò ṣe kí wọ́n fẹ́ máa dọ́gbọ́n kó wọn jọ òun náà ní gbogbo nǹkan láàrin ìṣẹ́ báyìí náà rí ẹ wo ní kọ́mẹ̀tì bí náà ẹ lọ wà ní kọ́mẹ̀tì bí náà ní tẹ́ẹ̀fì mọ̀ nìyẹn àná àjẹ́ndà àti Sunday Igboho ó yàtọ̀ sí gbogbo àwọn nǹkan báyẹn Yorùbá Nation tí wọ́n dálẹ̀ ní òní kàwá yẹn ó kún tó fa wu ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ìtì sọ fún yìí ó kún ìgbà tó ń dá Yorùbá Nation yẹn kalẹ̀ tí àwọn táwọn àmbẹ̀ tó bẹ̀rẹ̀ sí sóríṣiríṣi ọ̀rọ̀ wọ́n ti padà tọ́nà sí ọ̀rọ̀ ẹ̀sìn wọn ò tọ́nà sí ìgbòmìnira ọmọ Yorùbá mọ́ pé ìyà ń jẹ wá wọ́n ti padà tọ́nà sí ọ̀rọ̀ ẹ̀sìn ó wá di pé àwọn oníṣìṣẹ́ àwọn ẹlẹ́bọ wọn á ń fèsì mùsùlùmí òkè ṣé èyí ó wà á rí ẹni tó jẹ́ pé òun ni wọ́n fi ṣe ipe òun lásáájú àwọn irú àwọn ìjọ yẹn wọ́n wà sáré sọ pé
ẹ̀yà máa wọlé bọ̀ ìdí nìyẹn ìdílẹ́gbọ́ yẹn bọ̀tá ẹni yẹn ni ó sàlàyé fún ọgá mi ò bá tẹ̀sìn wá o ìyàwó ti Sunday Igboho tó jẹ́ mùsùlùmí ó wà tí ń lọ Mẹ́kà láìpẹ́ dára tó bí lóṣù kan nísìn ẹni yẹn tó lọ umra ń lọ sí ájì ń lọ sí umra ìyàwó ti Sunday Igboho tó jẹ́ kírísítẹ́nì paraku tẹ́ ẹ̀ lè sọ̀rọ̀ Kùránì létí ẹ̀ rárá ó wà àtẹnìkíní àtẹnìkejì ní mo mọ̀ mùsùlùmí paraku ní wúmà yẹn tí ń kírun ẹ̀ lójú méjèèjì ó kírun jàfáà mi lọ lẹ́yìn táwọn yẹn nínú ilé Sunday Igboho náà ní ti ń kírun nínú ilé Sunday Igboho náà ní ti ń tọ́mọ rẹ̀ títí ń jẹ mùsùlùmí rẹ̀ Sunday Igboho dẹ̀ dá láàmú nípa ọ̀rọ̀ pé òun fẹ́ mùsùlùmí o ẹnìkejì náà kírísítẹ́nì ní paraku kì í fẹ́ gbọ́rọ̀ àfáàṣe tí lẹ́ni tí ń sọ yìí bẹ́ẹ̀ ni ó fọ́nà báyìí gidi àwọn tó bínú fún àbínú pé tó yàwèrè níbi kírísítẹ́nì gidi gan ní ẹnìkejì náà bẹ́ẹ̀ náà lẹ́nà àkọ́kọ́ náà ó yàwèrè gan níbi Islam àtẹnìkíní àtẹnìkejì Christian and Muslim ni wọ́n Sunday Igboho fúnra wọn máa ń sọ pé inú Christian náà bí àwọn sí Christianity làwọn àmọ́ gbogbo èèyàn làwọn wà fún wọn ò lè gbé Sunday Igboho wá sí Ìlọrin kọ́ á sọ kí àwọn fẹ́ wá jàjà ẹ̀sìn no ṣùgbọ́n àwọn tí wọ́n ṣe no sígbésẹ̀ yẹn ẹ wàá invite wọn ìdí tẹ́ fi ṣe no sí ìgbésẹ̀ yìí nǹkan báyìí làwọn rò kì í ṣe bẹ́ẹ̀ kì í ṣe pé àtúmọ̀ wá jà àtúmọ̀ wá fa wàhálà ẹ̀tùmọ̀ wá fi ọ̀rọ̀ kan ẹni tọ́rọ̀ kàn ojú tẹ́mi fi rí lèmi fi sọ yẹn tí mo sọ yìí nísìn ó lè dùn ẹlòmíì kí ojú tí mo fi rí ni pé òun wá jẹ́jẹ́ ẹ̀sìn tó bá wá jẹ́ pé kò wá yé ẹni tí ń gbọ́ lẹ́nu mi wọ́n wá pẹ́ nìyẹn kalẹ̀ sí mítìn àwọn àjọ ní àdéhùn pọ̀tọ̀ ìtànlò kẹwàá ṣe ni ó fún sábà bíi nǹkan báyìí tó ti ṣẹlẹ̀ rí sẹ́yìn àwọn èèyàn oníṣẹ̀ṣẹ̀ yìí wọ́n ń tọ́nu èrò àwọn èèyàn wọn ò jẹ́ káwọn èèyàn rí pé Sunday Igboho bá ń tó dá wá ni wàláì tàláì àwọn oníṣẹ̀ṣe wọ́n jẹ́ ká wọ́n bà àjẹ́ndà Sunday Igboho jẹ́ àwọn náà bà àjẹ́ndà wọn jẹ́ níbi ìtàkọ́kọ́ níbi Yorùbá Nation wọ́n tún mẹ́rin bàjẹ́ ń belé yìí náà pẹ̀lú nǹkan tó ń ṣe lórí nẹ́ẹ̀tì tani wàá rí pé ẹnìkan wà tó jẹ́ pé oògùn ní fi ń ṣe kíní tiẹ̀ kíní kan ní fi ń ṣe kíní tiẹ̀ náà gbà láyè ẹ wo ọ̀rọ̀ kan tí mo sọ jẹ́ òní kẹ́lẹ̀ mọ́ àwọn ìyà tí mo máa ń jẹ kò yẹ kí n sọpọ́tì ẹni tó ń lo oògùn náà bẹ́ẹ̀ ni kò yẹ kí n sọpọ́tì ẹni tí ń lo oògùn kò yẹ kí n sọpọ́tì ẹni tí ń lo oògùn torí mi èlò oògùn ẹni tó bá lóhun ẹni tí ń bá máa ń ra nǹkan oògùn lọ́wọ́ rẹ̀ tí máa ń jó iṣẹ́ kó jáde síta but nǹkan méjì ló yẹ kí n sọpọ́tì motion Sunday Igboho yẹn one mo mọ̀ pé ó ní integrity ọmọlúwàbí ní Sunday Igboho wọ́n ní máa ṣe kíní báyìí Sunday Igboho ìpúrọ́ kì í dẹ̀ dalẹ̀ àwọn kọ́ nìyẹn wọ́n dẹ̀ jẹ́ èèyàn mi ì lè máa priest tako nígbà tí mo mọ̀ wá rẹ̀ pé ó níwà rẹ̀ ẹ̀sìn àǹkírun yìí nìkan ni òkì ṣẹ̀dá òsì ní ká má bá kírísítẹ́nì ṣe kírísítẹ́nì ní Sunday Igboho ṣẹ̀dá òní ká má bá Sunday Igboho irú wọn ṣe èèyàn mi ní mi lè tako ìfẹ́ Sunday Igboho ń bẹ nú èrò tí wọ́n fi sọ ọ̀rọ̀ yẹn nìbàdàn níjó ní táwọn èèyàn ń gé káàkiri níjó ní pé táwọn afá kan fi ń bú mi pé mò ń sọpọ́tì ológun kódà mo sọ mi ọ̀rọ̀ wọn pé wọ́n fẹ́ mi náà ní kíní kan máa lò ó mo fi gbé ògo fún Sunday Igboho ni pé kó fi di pé ọ̀rẹ́ mi èèyàn mi ní ń sọ̀rọ̀ lọ́wọ́ kò dẹ̀ takò mí torí mo mọ àjẹ́ndà rẹ̀ o mọ̀ pé kì í ṣe pé kò fẹ́ dà lúrú kò wá jàjẹ̀ sìn kò ṣe òun fẹ́ ṣe dáadáa tiẹ̀ ni ìfẹ́ ẹ̀yin tẹ́ ń gbọ́rọ̀ yẹn káàkiri mo kàn ń wò yín ràn ni
ìfẹ́ Chief Sunday Igboho ń bẹ nínú tí mo fi sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀ ń jò ní nìbàdàn níbi ọ̀rọ̀ tàti lọ sí wá sí yẹn tí mo fi sọ̀rọ̀ àwọn bandits kankan yẹn tí mo fi ní kíní kan ayé tàwa yìí ìgbà wo afẹ́rí ní kíní kan ìfẹ́ Chief Sunday Igboho ń bẹ nínú tí mo fi sọ ìfẹ́ Chief Sunday Igboho ń bẹ nínú tí mo fi sọ torí mò ń wo tí ń lọ lórí nẹ́ẹ̀tì pé àwọn èèyàn ń takò pé aṣọ àgbẹ̀lẹ̀ bọ́láyè pé kẹlẹ́bọ̀ wá gbà wálẹ̀ nǹkan gbà wo ni mo fi sọ àwọn ọ̀rọ̀ yẹn gbà yẹn ìfẹ́